bọ̀dá ti yọ lórí táìsì ni wọ́n ti forí gbálẹ̀ rí gan bọ̀dá Rashidi sọ̀rọ̀ ọ̀gbọ̀n lálẹ́ máa kàkùn èyí tó yẹ kí wọ́n mójútó bọ̀ náà mójútó èyí tó tẹ̀ ń kámi láàjù sẹ́rí ẹ̀yà àrọ̀ ọ̀yọ́ ẹ̀rì sí fíìmù lọ́rọ̀ àwọn arábàdàn wòran tí ó sùn ẹ̀rẹ́rìn tí ó sùn yín orí ládọjà yìí bọ̀dá Rashidi tó bá já sí pé ifá ni wọ́n fi mú ọba ní Ìbàdàn wàláhì fọwọ́ lè mú bọ̀dá Rashidi. ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ tó pẹ́yẹ ọpẹ́lọpẹ́ ọba tó tó kí ọba tó tó kì ọba tóbi mọ́tìkà lẹ́yìn aláṣẹ lórí ayé àtọ̀run ọba mi tí wọ́n ń pè lọ́ba ayé ọba ọ̀run ọba alẹ̀ Elédùmarè ọba tí ò pé méjì tí ò pé mẹ́ta kábíyèsí rẹ ọlọ́run ọba tó tó gba kábíyèsí ọba táàrí tá à ń sìn ọba táàrí tá a gbàgbọ́ ọba táàrí tá a tẹ̀lé ìbà rẹ o ojúbà gbogbo àwọn àgbààgbà nílẹ̀ kóòtù òjìbí ojúbà gbogbo àwọn ládéládé ìbà gbogbo àwọn lóyèlóyè ìbà àwọn mọ̀jì ó bàjẹ́ lórí afẹ́fẹ́ tí wọ́n ń fẹnú tún Yorùbá ṣe tí wọ́n ń fẹnú túnlẹ̀ Yorùbá ṣe tí wọ́n ń fẹnú túnlẹ̀ kóòtù òjìbí ṣe á mú kí gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ náà tó sì pé ibi tí bá ti ń bàjẹ́ ìbẹ̀lẹ̀ tí àti máa rí yín àkókò yìí lẹ́yìn máa ń dunnú tọ́ ẹ ṣá máa rántí pé ẹni tí ó lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ tó má burú ẹ̀ lẹ́yìn tó débẹ̀ tó sin ẹ̀gbọ́n rẹ̀ ń hò ń ṣàlàyé bọ́jọ́ iwájú tiẹ̀ ní òṣèré ni ṣùgbọ́n mi mọ̀ pé àtẹ̀yìn àtẹ̀mí ìròrí wa ìhùwàsí wa ìsọ̀rọ̀sí wa ìrònú wa lórí ilẹ̀ Yorùbá lórí ilẹ̀ kóòtù òjìbí Elédùmarè ó fi dá gbogbo wa lẹ́jọ́ tó bá ti dán ọ lójú bẹ́ẹ̀ continue máa ṣe nǹkan tó ń ṣe lọ tó bá ṣe pé rere ló bá wù ẹ́ o máa ṣe lọ ìka ló bá wù ẹ́ o máa ṣe lọ ohun tó bá wù ẹ́ o tẹra mọ́ Ọlọ́run wò ẹ́ o continue. Mo wo fídíò kan àwọn èèyàn ti ń tààgì mi ní fídíò yẹn ti pẹ́ ẹni yẹn sọ̀rọ̀ ó kọjá lọ sílẹ̀ Ìbàdàn ó bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu bàbá wa olóyè sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà ọba tuntun nílẹ̀ Ìbàdàn oníkálukú wá ń fojú láì fi wo ọ̀rọ̀ yẹn ẹni tó bá máa ń tẹ̀lé program mi dáadáa ní Àtìbà TV ọdún náà mi tí ì rí jọ́ tí wọ́n ti ń jáde tí kálukú ti ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ẹ̀mí tí ì sí alábàápàdé bóyá mi wà bá pàdé ni mi tí ì sí alábàápàdé fídíò kankan tí wọ́n ti kọ̀ndẹ́mù iṣẹ́ tí mo ṣe àbọ̀rọ̀ tí mo sọ torí pé mi kì í sọ̀rọ̀ fẹ́nu mi ì dẹ̀ kì í sọ̀rọ̀ torí pé mo jọmọ Ọ̀yọ́ bó ṣe wulẹ̀ kó rí ìlú ẹni nílùú ẹni o ṣùgbọ́n mi nítorí ìyẹn bí mo fẹ́ gbìjà lù mí kí n máa tàbùkù ìlú kan tàbí kí n máa yẹ̀yẹ́ ọba aládé kan kò ní tọwọ́ mi sẹ̀ torí pé máa sábà wọ́pọ̀ nínú òwe tí mo máa pa pé ìwọ̀fà rọ̀bà lọ́nà òun rawọ́ pé kórí ó sì ń lọ́ba ìwọ̀fà ọmọ kúkúsùká nílẹ̀ ọ̀rẹ́ ru àgbà tá a bá ti ẹ̀rọ̀bà kan tí bá ń bẹ lórí ipò tí bá ń ṣe ní tìlú fẹ́ ó yẹ ká kí Elédùmarè káyìn tá a bá wá rọ́bà kan tí bá ń bẹ lórí ipò tí bá ń ṣe nǹkan tìlú ò fẹ́ ó yẹ ká kí Elédùmarè káyìn torí pórí tí òjọba inú Agbogbodo ní tí máa wá ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú Agbogbodo ní sí jáde adániwáyé nìkan lọ́mọ̀bàjì tí ló mọ́sáàjì ẹni tó rí bá ti kádàrá pé yóò dádé tí wọ́n bá dá fáwọn náà ní fáwọn ẹni tẹ́lẹ̀dùmarè ò bá fọwọ́ sí pé yóò dádé bí wọ́n dá fágbààgbà kódà kí wọ́n mọ̀ dálẹ̀ ìwọ́n kí wọ́n lọ dá búrásì Ifá ò ní torí ẹ̀ mọ́ ẹ kọ́kọ́ lọ mọ̀ dájú torí mo rí pé tá a bá ti fura sí nǹkan kan tàbí ọba kan bá ti ṣe nǹkan kan tí ọ̀tẹ̀ nìkan lọ́rùn ìgbà yẹn láwa jáde sórí afẹ́fẹ́ wọ́n máa Ifá kọ́ lọ́yàn Ifá kọ́ lọ́yàn ojú wa ti wá ẹ tọ́ka sọba kan nílẹ̀ Ìbàdàn
tó hùwà àbùkù tàbí tó hùwà àdójútì tẹ́ ẹ fi lè sọ pé nígbà tí èsì Fálọ́yàn ló jẹ́ ọmọ hùwà bẹ́ẹ̀. Ẹ já kúrò nídìí ìdò, ẹ má jà máa sọ̀rọ̀ fẹnu mọ́. Mi ì fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wòlíì yẹn torí mo rí i pé wọ́n ń wá famous ni. Wọ́n ń wá famous ni. Wọ́n ní Aláàfin Ọ̀yọ́, Ifá kọ́ ló yàn wọ́n, ìjọba ló yàn wọ́n. Nígbà tí ìjọba yàn wọ́n, tẹ́ ẹ mọ̀ pé kì í ṣe Ifá ló yàn wọ́n, gbà kí ló dé tẹ́ ẹ sọ? Ibi babaláwo tó dífá jáde àti pé gbogbo ẹni tí Ifá bá mú ó ti wà nínú kádàrá rẹ̀, ìbẹ̀nu ẹni òrìṣà dání tẹ́lẹ̀dùmarè pè lọ́ba. So bí Ifá kọ̀ tí ò mú wà láìyẹ ọ̀jọ̀ba, ta ló fẹ́ bá kádàrá wọ̀ yá àjà? Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Mo ṣalábàápàdé fídíò yẹn, ọ̀pọ̀lọpọ̀ wá ń gba ara ẹni yẹn wọ́n fi ń bu ẹnu àtẹ́ lu ìlú Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń gba ara ẹni yẹn wọ́n fi ń bu ẹnu àtẹ́ lu kábíyèsí Aláàfin Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù àkọ́kọ́, Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. Ọmọ òsì ní kókù mọ́ báyà rẹ̀. Sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ kàn lanu, wọ́n kàn sọ̀rọ̀, wọn ò mọ̀ túmọ̀ ọ̀rọ̀. Torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ wà, sọ̀rọ̀sọ̀rọ̀ wà, gbọ́ọ̀rọ̀ wà. Tó o bá wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, tó o bá jẹ́ mọ̀ọ̀rọ̀, tó o jẹ́ gbọ́ọ̀rọ̀, tó o bá ń ṣàṣìsọ tó ń fi ti ara rẹ̀ gbọ́ onímọ̀ pọ̀ ṣàṣìsọ. Ṣùgbọ́n mo mọ̀ pé tí wọ́n bá tòfin ìdí ìkókò, bóyá kẹ́nìyẹn kóun àti bàbá wa Ládọjà bóyá wọ́n lọ́rọ̀ tó bínú lọ́wọ́ ò pé kóun lu afẹ́ ní Ọ̀yọ́, torí pé ojúlówó ọmọ ọkọ̀ Ọ̀yọ́ kan kò ní sọ̀rọ̀ tọ́sọ. Ọ̀yọ́ kì í rọba fín. Tẹ́ ẹ bá ń gbáriwo Ọ̀yọ́, ìwòsí lọ̀yọ́ mọ̀kọ́, àmọ́ kọrin tipẹ́tipẹ́. Àwọn bàbá ńlá bàbá wa ni ọmọ kan mọ̀ pé lẹ fi ń gbáriwo, lẹ fi ń gbáriwo, ìwòsí lọ̀yọ́ mọ̀kọ́, lẹ fi ń gbáriwo. O lè any comment tó bá wù ọ́ ló lè comment, ìwọ ló ní fóònù rẹ, I don't bloody care. Ṣùgbọ́n láti lè jẹ́ wípé kò sí irú nǹkan tí bàbá wa kábíyèsí Ọba Ládọjà, Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà, kò sí irú nǹkan tí wọ́n lè jáde, tí wọ́n lè sọ tẹnu ọmọ ìlú kankan gbà láti condemn. Tí wọ́n bá sọ̀rọ̀ kan, tọ́rọ̀ yẹn tí wọ́n bá sọ sọ́ba kan nílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kí n lo Aláàfin, ẹni ọba tọ́ba kan bá sọ̀rọ̀ sí nílẹ̀ Yorùbá, ọba yẹn náà ló lẹ́tọ̀ọ́ àti dá ọ̀rọ̀ padà, torí pé tó bá jọ ńlá fi wẹ̀hùn, èèpo ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀ nírí. Ẹ jẹ́ kí kálukú wa ó mọ̀ gbórí ara wa sá pẹ̀lú àwọn nǹkan tá à ń dá sí i. Tọ́ba kan àtọ́ba kan tó bá tẹ̀lé pé wọ́n ní kanta tàbí wọ́n lọ́rọ̀ kan tára rẹ̀ ò bá gbà, sọ̀rọ̀ pẹ̀tù síjà ni. Kì í ṣe pé kó wá jáde, kó wá lanu, kó wá máa la orúkọ mọ́ba lórí, kó wá máa sọ fún ọba pé ẹ̀yin Ìbàdàn ẹnìkan ni ó dá Ìbàdàn o. Ẹ kì í ṣojú lówó ọmọ Ọ̀yọ́ o, ẹ kì í ṣojú lówó ọmọ Ọ̀yọ́ o. Ráǹkì wo lẹ fẹ́ gbà? Irú oríyìn wo lẹ fẹ́ kó fún yín? Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ yẹn nù, ẹ jẹ́ àjọ gbọ́. Bóyá èmi ni mò ń gbọ́ gbọ́kúgbọ́. Ló bá tẹ ẹ̀jẹ̀ dé gbogbo bí ìkíní kan lẹ̀ Yorùbá tó wáyé Bọ̀dá Ràṣídì ni, Bọ̀dá Ràṣídì Ládọjà. Bọ̀dá kí ló dé tẹ̀ tó ń ta sí wa lọ́yọ̀ bọ̀dá? Ẹsẹ̀ wo la sẹ́yìn náà? Ẹsẹ̀ wo la Láàfin sẹ́yìn? Bọ̀dá Ràṣídì. Àmọ́ tí ò jẹ́ kọ́rọ̀ Bọ̀dá Ràṣídì Ládọjà ọ̀rọ̀ ń jọ mí lójú rárá. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí àìsàrò mi tí mo rí ti Ládọjà nǹkan kan, ọ̀rọ̀ Bọ̀dá Ràṣídì ò jọ mí lójú. Ọ̀rọ̀ Bọ̀dá ò jọ mí lójú rárá. Ẹ̀yin ọ̀pọ̀ Bọ̀dá ni àwa mọ̀ wọ́n. Àgbẹ̀nà àbí Sáró sàbí ilé kan ọmọ ilé aró. Ṣé ilé aró sàpọ̀ ní ilé wọn ní Ìbàdàn ni? Àwọn àti kó sáyé òsì. Mọ́mọ́ Bọ̀dá dáadáa. Bọ̀dá ti yọ lórí táìsì ni wọ́n ti forí gbálẹ̀ nìkan. Bọ̀dá Ràṣídì. Sọ̀rọ̀ Bọ̀dá lẹ́ máa kàkùn. Èyí tó yẹ kí wọ́n mójútó Bọ̀dá ò mójútó.
ètò tẹ̀ ń kámi láàjù sẹ́rí ẹ̀yà rọ̀ yọ rí city film lọ́rọ̀ àwọn arábàdà o wòran tí ó sùn rẹ́rìn tí ó sùn yín orí Ládọjà yìí bọ̀dá àsìdì tó bá já sí pé ifá ni wọ́n fi mú ọba ní Ìbàdàn wàláhì Ifá ò lè mú bọ̀dá àsìdì Ifá ò lè mú bọ̀dá àsìdì láìláì Ládọjà bọ̀dá àsìdì mọ̀ ni ọmọ ní arúsà akọ́fà wọn fi mú ọba wọ́n wá ní pé o ìgbà oyin rẹ o wọ́n máa gbé mẹ́ta síwájú ọba tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ mú wọ́n ní eléyìí gbọ́ oyin eléyìí gbá kínní eléyìí gbá wo ìgbà wàláhì bọ̀dá àsìdì ò lè mú gbọ́ oyin bá náà wọn ò lè rí gbọ́ oyin mú wọn ò bá mú igbá ata wọn tún mú igbá dàrú dàpọ̀ bọ̀dá àsìdì wàláhì tàláhì gbogbo wàhálà táwọn àlejò ṣe ń bá náà gbogbo wàhálà tí wọ́n ṣe tí wọ́n ti tómi tútù tí wọ́n bomi tútù sí bá náà bọ̀dá tó dé bọ̀dá àsìdì yóò dà gbogbo ẹ̀rú ní bọ̀dá àsìdì ni àwọn àmọ́ bọ̀dá dáadáa bọ̀dá ò dà gbogbo ẹ̀rú ẹ̀yà arábàlẹ̀ ẹ̀kọ́ àlejò bọ̀dá àsìdì ẹ̀ ríra yín bọ̀dá tí o ti dórí àpèrè ní kí n ta sí wa lọ́yọ̀ọ́ ẹ̀yin ò mọ bọ̀dá àsìdì dáadáa wà mọ̀ ẹ̀yin ò lè mọ àwa gbé bàná èmi mo gbé bàná dáadáa mọ bọ̀dá àsìdì dáadáa bọ̀dá àsìdì Ládọjà bọ̀dá ti jábọ̀ bọ̀dá nítorí níjà wọn sọ lórí táìsì bóyá ẹ̀yin orí wọn mú lọlẹ̀ ní abẹ́pà kan orí èmi ò mọ̀. ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó kódà ká ní pé ó wù mí kí n mẹ́ni tó sọ̀rọ̀ yẹn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ń gbé nínú Ọ̀yọ́ ó dá mi lójú pé nìyẹn kì í sọmọ Ọ̀yọ́ torí pé Ọ̀yọ́ kan kì í sọ̀rọ̀ báwọn ojúlówó Ọ̀yọ́ kan kì í sọ̀rọ̀ báwọn kí ni bẹ́ẹ̀ kí ni tiyín ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ dá sí ẹ̀ẹ̀mọ̀ díẹ̀ ẹ̀ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ní tẹ́ ẹ fẹ́ sọ gangan òye yín àgbàkà ní rókù kálẹ̀ tí tá ń pa ní tí ń bà yín lẹ́rù pé bóyá tí kábíyèsí ọba Adéwọ̀lú Ládọjà tí wọ́n bá dórí ipò bóyá wọn ò rẹ̀rú lórí nǹkan tọ́yọ́ state ṣe fún Ọ̀yọ́ state ló ṣe nǹkan fún wọn ní tí wọ́n dẹ̀ ṣe ń gbà náà ó kù bójú mu lójú táwa fi wò àwọn ni wọ́n mọ̀ ìdí tí wọ́n fi ṣe. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ṣe wọ́n ti dèrò ọ̀run torí inú àwọn tí wọ́n ṣe ń gbà náà gómìnà Àlàó Akálà wà ńbẹ̀ Aláàfin Mọ̀lété wà ńbẹ̀ bàbá Adédìbú I thank God bàbá wa Ọbásanjọ́ wọ́n wà lókè pẹ̀ ó mú kábíyèsí Aláàfin Tànámọ̀ àwọn ni wọ́n mọ ìtọ́jọ́ dà wọ́n pọ̀ nínú ìrìn àjò ìjọba ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé àwa yìí ń gbà náà èmi pàtíkúlà èmi tí mò ń sọ̀rọ̀ yìí inú kákọ̀sí sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n ti di kábíyèsí báyìí inú rẹ̀ ni mo wà ń gbà náà ṣebí irun tí wọ́n ṣe ń gbà náà ṣebí ló di wàhálà lọ́sàn tí ọ̀tàn lẹ̀ táwa náà dìbò nígbà yẹn ebi wàhálà ọ̀hún náà ni ò tí ì tán lẹ́dí sí ṣùgbọ́n kájó kágbẹ wà kájà kágbẹ wà tá a bá jó tá a bá jà tá a bá ti gbà wà ibo ti tán nínú orí ńlá tẹ̀dá máa dunnú lé lórí irú ẹ̀ lọ́lọ́run ṣe fún sẹ́nitọ́ Adéwọ̀lú Ládọjà nínú àkọ́kọ́ ń bẹ̀ torí pé nígbà yẹn tí wọ́n yọ wọ́n nípò gómìnà tí bàbá ò bá padà bẹ̀ orúkọ yẹn lè mọ́ dáadì sí ṣùgbọ́n torí pé Lédùmarè wà lẹ́yìn wọn torí pé wọn jẹ̀bi ẹyọ kan yẹn jẹ́ kí mi mọ̀ pé wọn jẹ̀bi ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà ìlú jẹ́ kí wọ́n padà sípò lẹ́yìn oṣù 11 lẹ́yìn wá àgbà yẹn wọ́n wá parí nínú ìjọba yẹn wọ́n wá ń ṣègbésí ayé ìjìjà àràsà òjò rọ̀ ọ̀pọ̀lọpọ̀ omi ló gba bí afárá kọjá síbẹ̀síbẹ̀ Ládọjà d'Olúbàdàn kí wàá tó lè fẹ́ máa ṣe àsọgbọ́n wo lè fẹ́ máa sọ ọ̀rọ̀ gba kéèyàn ronú lẹ́ẹ̀mejì kó tó sọ ọ́ sẹ́rí tóyìnbó bá ti sọ YouTube channel Facebook tó ti sọ gbogbo ẹ̀dọ́wó tẹ̀ tí ń rí tọrọ kọ́bọ̀ ọ̀bẹ ẹ má jà torí nǹkan tá a fẹ́ jẹ ká bá tá a fẹ́ jẹjẹ nú ayé òkú lẹ́ ń sọ tó bá wá yá tẹ́ ẹ bá ń gbògbólù jù yóò wá mọ̀ tabára alé yóò mọ̀ tabára oko yóò wá mọ̀ dùn àwọn tí wọ́n jójú lówó ọmọ Ọ̀yọ́ tí wọ́n mọ̀rọ̀ gé tí wọ́n mọ̀rọ̀ wọn yóò mọ̀ dùn wọn
àbí sọ máa retí pé kó bú yòó níyà kó wọn wá gbẹnu tì àbí kó bú bàbá òun bàbá. Ẹ̀sìn alátọ̀sí lọ́rọ̀ Olúbàdàn kò sí lọ́wọ́ Òkòbó. ẹni tó bá ọmọ tó bá ti sú ọ náà ó fẹ́ forí ìyá ẹ̀ gbé pé ní ṣùgbọ́n kọ́ mọ̀ bá rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ gbogbo ẹ̀yin ojúlówó sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹjọ́ mú ọkọ Ọ̀yọ́ tó bá sọ pé tòótọ́ lẹ nífẹ̀ẹ́ ìlú yìí, tó bá sọ pé tòótọ́ lẹ nífẹ̀ẹ́ kábíyèsí Aláàfin, tẹ́yìn gẹ́gẹ́ wá nífẹ̀ẹ́ ara yín, kálukú ọmọ sọ tí ọ̀tẹ̀ ẹnu ẹ̀ jáde. a lè torí mọ́jàmọ́jà ká sọ ó kọ́gi ká mọ̀ yọ tòótọ́, ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àlùfàǹsá. tẹ́ ẹ bá fẹ́ pẹ̀lú kan tàbọ̀ bàtà ṣàkíyèsí, ẹ sọ pẹ̀lú àpọ́nlé. Ọ̀yọ́ mọ iye ọba, Ọ̀yọ́ mọ ti ń jọba. bá a ṣe máa ń kí ọba lọ́yọ̀ọ́ ó lójú ìlú tí wọ́n ti ń kí ọba bẹ́ẹ̀. tó pé tá a bá ń kí ọba á yíká ọ̀tún á yíká òsì, kódà wọn àtún máa bú iyẹ̀pẹ̀ sáré níbi àpọ́nlé tí wọ́n máa ń fọba. gbogbo ọba alẹ́ Yorùbá ló dìsáàbù ẹ̀ tó bá ìpójúlówó ọmọ ọkọ Yorùbá ni ọ́. tó o bá ń gbìjà ìlú rẹ, tó o bá ń gbìjà ọba rẹ, máa ro tẹ̀mí tiẹ̀ gangan mọ́, máa ro tìgbésí ayé tiẹ̀ gangan mọ́. bó o bá wá ro tiẹ̀, máa ro tàwọn ọmọ rẹ mọ́. ọ̀pọ̀ nínú àwa tá a jọ mọ ìlú Ọ̀yọ́, ṣé ìlú Ọ̀yọ́ là ń gbé? ọ̀pọ̀ nínú àwọn tó pera wọn lọ́mọ Ifẹ̀, ṣé ìlú Ifẹ̀ wọ́n ń gbé? ọ̀pọ̀lọpọ̀ tó pera ẹ̀ lọ́mọ Ìbàdàn, ṣé ìlú Ìbàdàn wọ́n ń gbé? gbogbo wa ti wọnú ara wọn. ọmọ Ifẹ̀ ń bẹ lọ́yọ̀ọ́, ọmọ Ọ̀yọ́ ń bẹ nífẹ̀, ọmọ Ọ̀yọ́ ń bẹ ń Ìbàdàn. mo ní fámìlì nífẹ̀ dáadáa, yàtọ̀ fún pé Ifẹ̀ jẹ́ fámìlì àwòsí wa. ṣé màá wá gbàdúrà kó gun ọwọ́ Ifẹ̀ nígbà tí ìsìnkú ayé ń ṣe mí? tí o torí ẹni torí rẹ̀ bá burú inú lè máa pe ogun sí ìlú kọ̀ọ̀kan. tó o bá ní kọ̀ọ̀kan ó lè kàn ní tí ọkàn ọ. ìdí inú tá a fi gbọdọ̀ robi síra wa. àmọ́ lójú kan ti ń ta rọ́bà, wọ́n fẹ́ sọ ọ́ di dàbí mo ṣe dàbí. ẹ jẹ́ á máa jókòó ká máa ronú. pàápàá jùlọ lásìkò yìí a mọ̀ pé òṣì àti ìṣẹ́ ni ló sọ kálukú darí èrò orí social media. because láti bí ọdún 6-7 sẹ́yìn tá a ti ń sọ̀rọ̀ lórí TV, tá a ti ń sọ̀rọ̀ lórí social media, àmọyejú àwọn tí wọ́n ń sọ ọ́ bọ̀. nígbà tí ọ̀tẹ̀ tí wàhálà dé láti last year, àmọyejú àwọn ogun lè dé. ìdí inú tí wọn ò fi mẹ̀wọ́n ọ̀rọ̀. Ọlọ́run sì ti gbàdúrà kálukú bíi fóònù. wọ́n bá ti gba yí sí báyìí, ọ̀sára tó lè dá bẹ́ẹ̀, ibi wọ́n ló ní fóònù rẹ̀. èmi kàn rọ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ kálukú ọmọ ọmọ tí ó mọ̀ sọ. ọba Adéwọ̀lú Ládọjà, Elédùmarè ló yàn, Elédùmarè ló sì sọ pé bàbá ò jọba. àbẹ̀wò ìrìn àjò tí bàbá rìn ọ̀kan pàtàkì ni nílẹ̀ Yorùbá nínú ọba tó ṣe é máa tọ́ka sí, tó bírèkì rẹ́kọ̀dù, tó ipá máa sọ nípa àtàn wọn títí láé. lélẹ̀ tí mo mọ̀ wípé Olúbàdàn sìn yóò ní rẹ́kọ̀dù kan tí ó special nínú gbogbo Olúbàdàn tí ń jẹ nílẹ̀ Ìbàdàn. bàbá ò burú, ò bá bàbá ṣe dáadáa. ọ̀gá mi wà lọ́yọ̀ọ́ níbi òṣèlú láyé ìgbà táwa fi ń ṣe ẹgbẹ́ tá fi gba PDP nínú Accord Party. píríncípù lẹ bàbá ní, kálukú náà ló sì ní tiẹ̀. àmì mi ò mọ̀dé tí píríncípù ń gbà ní tí fi máa jọ nǹkan míì lójú àwọn tí wọn ò bá gbàgbọ́ yé. tọ́ba Ládọjà bá dé tí wọ́n bá láwọn ọ̀rẹ́ ó, èèyàn ni wọ́n. tí wọ́n bá tún wá láwọn ọ̀rẹ́ ó, èèyàn tán ni wọ́n. èmi kàn mọ̀ pé àgbà àkà ní rògbò kà ńlẹ̀ tí ìta ń pa.
àti pé ẹni tẹ́lẹ̀dùmarè bá ti gbèjà tó bá tún lòun ọmọ jà nígbà tó mọ́ lọ́n ló mú gan pé ó yọ lọ́wọ́ ọmọ tí ń ṣe. tí n bá fẹ́ máa tú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí n bá fẹ́ máa tú nǹkan ò mọ̀ bàjẹ́ sí ṣùgbọ́n mo kàn correct yín táǹfààní bá wà fún bàbá tó sọ̀rọ̀ yìí kan jáde padà kan ṣe correction kan ṣe àtúnṣe kan bẹ gbogbo ilẹ̀ Yorùbá kan bẹ ilẹ̀ Ìbàdàn kan wá bẹ kábíyèsí ọba Adéwọ̀lú Ládọjà. ọmọ tó bá sú ọ̀nà yóò fi yóò blood tonic. èmi kàn rọ gbogbo èèyàn ọmọ Ọ̀yọ́ tó bá ṣe pé tòótọ́ tó bá yẹ kó ọmọ Ọ̀yọ́ lẹ́ni torí kò dá mi lójú èdè ẹnu wọn èdè Ọ̀yọ́ ni ṣùgbọ́n kò dá mi lójú pé ọmọ Ọ̀yọ́ ni wọn tó bá ṣe pé ojúlówó ọmọ Ọ̀yọ́ ni wọn tó sì nífẹ̀ẹ́ ìlú wọn tó sì nífẹ̀ẹ́ ara wọn kan jáde kan ṣàtúnṣe kan tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ilẹ̀ Yorùbá. tí bàbá wa Adéwọ̀lú tí wọ́n bá ní nǹkan kan nínú sọ́ba kan tí rẹ̀ sì bá ń pàkúta kò tó sẹ́nu oníbàárà o lè sọ̀rọ̀ o lè defend ìlú ẹ̀ bọ̀ láti fò lọ ìlú òǹlù pé ẹnìkan bàgbẹ̀jẹ́ ẹnìkan ni ó dá ẹnìkan ni ò dá kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́ nínú tí ó kàn ẹ́. táwọn kan bá ń jáde ibùdó kan máa ń jáde pé ọba kan ló fẹ́ nìkan lówó ọba kan ló sponsor ẹnìkan tó ń gbẹnu sálàfin lára selling point láláàfin hot cake ni wọ́n ń tajà lọ́wọ́ ni nígbà tí bàbá wa kábíyèsí Ọọ̀ni ìrìṣà náà ṣẹ̀ṣẹ̀ dórí ipò ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers àbùtọ́ ọ̀dà bloggers abẹ́ẹ̀lé tí wọ́n yìí fọnu tẹnu wọn rùn iná ni wọ́n tara Ọọ̀ni ìrìṣà dolówó. tó ẹni ayé òjò gbádùn ó sọ̀jẹ̀ ẹni ayé gbàgbé ẹ̀ lọ tẹ bá wá ń wo táwọn yẹn tẹ fi wá ń dá ọba lóhùn tó pé àwọn aráàlú ní sọ̀rọ̀ ọba lẹ̀ dá lóhùn nígbà tẹ́yìn náà ní làákàyè bí àwọn tí ń sọ̀rọ̀ ni yes nígbà tẹ́yìn náà ní làákàyè bí àwọn tí ń sọ̀rọ̀ ni torí àwọn tó bá ní làákàyè tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ọba àtọba correction ni wọ́n ṣe kò sí kí wọ́n mọ̀ pé ṣé Fúlàní ètí ẹ̀ sí èèyàn ni ọmọ Fúlàní ni Ọlọ́rin kẹlẹ wo Fúlàní tí ń dára tí ń ṣe nǹkan rẹ̀ èmi ò gbé Fúlàní dá o kì í ṣe pé mo sọpọ́ọ̀tì aburú tán Fúlàní ń ṣe ṣé Yorùbá náà láburú tí ń ṣe ṣùgbọ́n kẹ wá ti rẹ́ nìkan tó bá ti lè ṣàṣìṣe kan báyìí ó ti dọ́mọ Fúlàní lójú yín ṣáàbì àwọn Fúlàní náà lè máa gbọ́rù kan bá kínú owó dùn sí Yorùbá ẹlẹ́gbìn ni wá nínú ọ̀rọ̀ sísọ ṣùgbọ́n Haúsá àti Yorùbá gan bá jọ dá nǹkan pọ̀ bí Yorùbá ṣe mọ̀ treat Haúsá bí ìgbà tí bọ́lọ̀ nǹkan tó ṣẹ̀dá Yorùbá kọ́ ló ṣẹ̀dá Haúsá apartheid is a crime against humanity ẹlẹ́yàmẹ̀yà ò dáa so mo máa ń rí gbogbo àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ìgbà tí wọ́n ń takò sí Olódùmarè àwọn tí wọ́n láǹkúrí ìjọ aláyé ti dáyé tẹ́nìkan bá ṣàṣìṣe tàbí tí ń ṣàṣìṣọ tàbí tí wàá rẹ̀ papọ̀ mọ́ tẹ́nìyàn ọmọ alẹ́ wọn máa ń pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kì í ṣe pé kí wọ́n wá pè lẹ́yà mi bí mùsùlùmí ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó ti di àwọn ọ̀ràn Fúlàní ni ẹnìkan bá ṣe nǹkan kódà bó lè já ń bì ká ìran Fúlàní ni bẹ́ẹ̀nìkan kọsẹ̀ ìran Fúlàní ni kí ló dé kí ló dé. mo rọ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ àní tẹnu gbó bí ọwọ́ ẹ jẹ́ ká kó mọ̀ tẹnu kó mọ̀ tí ó mọ̀ tẹnu wọn tó tí ó mọ̀ tẹnu ẹ̀ jáde ẹlòmíì ẹnu tí ń tẹnu ẹ̀ jáde àdán ló yẹ kó jẹ́ kó mọ̀ tẹnu sẹ̀ǹgbẹ̀sẹ̀ ó pè kó mọ̀ ti ẹnu rẹ̀ kó mọ̀ ti bẹ̀ sẹ̀ǹgbẹ̀sẹ̀ ó pè ju tí ń jáde lẹ́nu ẹ̀ lọ. lẹ́ẹ̀kan sí bàbá tí wọ́n ṣe fídíò yẹn mo rọ̀ wọ́n mo bẹ̀ wọ́n kán jáde padà sórí afẹ́fẹ́ wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá.